ọmọ ọdún mẹ́ta mo wà tí ìyá mi fi kú. Bàbá mi kì í fẹ́ rí mi láàtàn. Ìyá mi ní ìyálé, bẹ́ẹ̀ sì ni ó ní ìyàwó, tó túmọ̀ sí pé ìyá mi ló wà láàrin. Ẹ káàsán gbogbo ẹ̀yin olólùfẹ́ Coded Babe. Arákùnrin kan ló pè mí ní orí aago. Ó ní ọmọ ọdún mẹ́ta ni òun wà tí ìyá òun fi kú. Ó ní ojú òun jẹ́rìí tó, nítorí pé ọmọ àlè ni wọ́n máa ń pè òun. Ìyá òun ti kú, òun nìkan ló ń wà láàrin wọn. Nínú ìtàn tí wọ́n sọ fún òun, wọ́n ní ìyá òun kú pẹ̀lú ọmọ tí ìyá òun tó lọ́wọ́. Wọ́n láìsàn kò gbóògùn ló pa ìyá mi, tó ń pè ní HIV. Wọ́n ò tiẹ̀ gbìyànjú kó ṣe test fún mi wò bí mo ní HIV àbí mi ò ní HIV. Bí wọ́n dẹ̀ ṣe wò fún mi, èmi ò mọ̀ tí mo fi dàgbà. Gbogbo ohun ò kí ń fẹ́ rí mi látàn. Ọpọlọ pé ìyálé màmá mi, òun nìkan mo mọ̀ kó máa ń tọ́jú mi. Nígbà tí mo gbójú tá aṣọ mi bá dọ̀tí, ó máa pè mí pé kí n bọ́ abo mi sẹ́gbẹ̀ẹ́ kan fún mi. Torí tó bá bá mi fọ̀, tí bàbá mi bá mọ̀ kó bá mi fọṣọ, bàbá mi ò ní fún lówó oúnjẹ. Bàbá mi ní owó òun kémi kú nígbà tí mo gbọ́njú. Bí ọmọ ọdún 7 mẹ́jọ mo ti ń gbọ́njú, mo ti ń rí. Ọmọ tí ìyá bá jẹ ní kékeré ó máa ń tètè gbọ́n. Mi ò rí àwọn ẹbí ìyá mi, àmọ́ nígbà tí mo dàgbà wọ́n láwọn wá, bàbá mi kì í fẹ́ káwọn rí mi. Wọ́n láwọn fẹ́ mú mi, bàbá mi ò fi mí lẹ̀. Ó sọ wípé àfi kí n kú níṣojú òun kó ń sin mí. Kí wá ní ẹ̀ṣẹ̀ mi? Ẹ̀ṣẹ̀ mi ni pé ìyá mi yànlè. Ẹni tí ìyá mi bá yànlè, ó fún ìyá mi lóyún. Ó dẹ̀ kó HIV ran ìyá mi. Kí ìyá mi tó kú, mi ì mọ̀ bó ṣe ṣẹlẹ̀. Bàbá mi mọ̀. Ìyá mi kú àti ọmọ tó wà lọ́wọ́ rẹ̀. Ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ nìyẹn o. Ìyá mi, bàbá mi ní kò tiẹ̀ yé òun bóyá ọmọ àlè lèmi náà. Coded Babe, ojú mi rí o. Àmọ́ ìyálé màmá mi, ó dùn mí pé kò dúró jẹ nǹkan tí mo fẹ́ fún un. Àmọ́ ní gbogbo àwọn ọmọ bàbá mi, àwọn ọmọ tí ìyálé ìyá mi, mo yà tí wọn sọ́tọ̀. Mo tọ́jú wọn yàtọ̀. Kódà bàbá mi gan kì í lè wò mí lójú. Torí bàbá mi ṣì wà láyé. Tóun náà bá gbọ́ ìtàn tí mò ń sọ fún yín, tẹ́ bá post ẹ̀, á mọ̀ wípé ìtàn mi ni mò ń sọ. Torí bàbá mi náà ṣì wà lórí social media. Coded Babe. Nígbà míì, àwọn ọmọ máa ń jìyà pé wọ́n tara ìyá kan jáde. Ìyá yẹn lèmi jẹ́. Nígbà tí wọ́n fẹ́ sin ìyá mi, bàbá mi ò gbà kán sin ìyá mi, òun kò tiẹ̀ lọ sin ìyá mi ni. Àwọn ẹbí ìyá mi ló yanjú ìyá mi. Ìgbà tí mo wá dàgbà, tí ìyá ìpọ́gàn tí mo ti dẹ̀ mo ti dójú bọ́, mo wá àwọn ẹbí ìyá mi lọ. Èmi ṣe test mi ò ní HIV. Àmọ́ bàbá mi kì í fẹ́ rí mi. Nígbà tí mo dé ìlú òyìnbó tó dáa fún mi, mo pe bàbá mi. Ṣé jẹ́ mọ̀ pé di sí gan, ìṣepọ̀pọ̀ èmi àti bàbá mi kò dán mọ́rán látàrí àwọn ìwà tí wọ́n ti wù sí mi nígbà tí mo wà ní kékeré. Ẹ jọ̀wọ́ ẹ bá mi bi àwọn obìnrin kán má yan ṣìnà ṣíṣe ní ààyò, kí wọ́n tójú àwọn ọmọ wọn. Èyí tó bá fẹ́ fi ilé ọkọ ẹ̀ sílẹ̀ kó fi ilẹ̀. Ó sọ̀jú kó kú lọ. Tó bá kú kò ní ráyè tọ́jú ọmọ ẹ̀. Coded Babe. Mi ò ní courage àti sọ̀rọ̀ síta ni. Àmọ́ tó bá pẹ́ tó bá yá, mo máa gbé ojú mi síta sọ ìtàn yìí. Bàbá mi ló bí mi o. Mi ò ní HIV o. Àmọ́ tó pé ìyá mi yànlè. Àlè tí wọ́n yàn náà kú ńgbà náà lọ. Wọ́n lárákùnrin náà kú. Ìyá mi náà kú àtọmọ tó wà lọ́wọ́ rẹ̀. Ẹ̀yin obìnrin, tí ẹ bá fẹ́ ní àjọṣepọ̀, ẹ lo rọ́bà ìdáàbòbò. Coded Babe, ọ̀rọ̀ mi ò jù báyìí lọ. Ọlọ́run á máa wà pẹ̀lú yín. Ẹ ṣé.